Ifeanyi Shoku Matthew. Daddy ẹ̀ tí olóògbé yìí wọ́n tọ́mọ ọdún mélòó? Close to 100 years old. 100 years. Kí ló wá rí tó fi ṣá bàbá láti orí tó ṣá wọn títí ẹ̀mí fi bọ́ lára wọn? Tẹ̀bí ìwọ náà ní ọmọ òbí mọ àbí? Ọmọbìnrin kan. Ọmọbìnrin. Ọmọ ọdún mélòó ni wáyé? Up to 5 years old now. Ok. Kí ló tó ṣá bàbá pa ló pa bàbá? Ìjọ tí ìṣẹ̀lẹ̀ àgé ọ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ owó ó fún wọn ní 70,000 kan bẹ mú dání àbí pé ó fẹ́ fi ṣe business ó wá béèrè owó yẹn lọ́wọ́ wọn wọ́n ní owó yẹn wọ́n dìnnà ṣé wọ́n dìnnà yẹn ni àbí wọ́n náà ti ná. dìnnà yẹn wọ́n sọ pé àwọn ti ná wọ́n dìnnà yẹn ni finally pé àwọn pèmí ò fún wọn lówó. Wọ́n dìnnà owó yẹn pé ò fún àwọn lówó. Bẹ́ẹ̀ni màmá dẹ̀ wá ń sọ fún wọn màmá ń sọ fún wọn lọ́jọ́ yẹn pé mo kówó fún wọn. But ó ní o fún mọ́mì náà ló kó bá wọn kọ́ bẹ̀ kó dání èló nìyẹn. 20,000 naira. Ṣé àwọn ò dìnnà yẹn? Wọ́n kọ́kọ́ dìnnà yẹn gbà tó yá torí pé mo ti serious láti gbowó yẹn. Wọ́n kó fún yẹn. Wọ́n kó fún mi wọ́n sọ fún mi pé àwọn fi lò fún medical. Òótọ́ dẹ̀ ni màmá máa ń lọ fún check up. Ìgbà tí mo wà ní kúrò ṣiṣẹ́ máa ń send owó sí wọn máa wá sí Sango ìbàyẹ̀ wá fún wọn ní owó tó bá fẹ́ lọ fún check up yẹn. Ìgbà tó dẹ̀ ní àwọn ti lo owó yẹn fún check up mi ò trouble wọn mọ́. O yáfẹ́ fún wọn. Mo yáfẹ́ fún wọn mo wo ọ̀dọ̀ wọn mọ́. Ṣùgbọ́n torí pé bàbá ń sìn wọ́n deny pé o fún àwọn ní 70,000 yẹn ìwọ sì fẹ́ lówó yẹn fi ṣe business. Bẹ́ẹ̀ni. Nǹkan tó fà tó fi ṣá wọn nìyẹn. Bẹ́ẹ̀ni. Tó fi ṣá wọn pa nìyẹn. Ọ̀nà mélòó ló ti ṣá wọn? Mi ò lè kà. Gbogbo ti kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣá wọn. Orí àti gbogbo ara àbí olóòlè ka ọyọ ọ̀nà tó fi náà nǹkan tó ṣe yìí ṣé nǹkan tó dáa ni. Kò dùn mọ́ mi nínú kò ṣe nǹkan tó dáa. Torí èmi ò lè wo ṣùṣùṣù bẹ́ẹ̀ kí n gún àdá kí n máa ṣá àbá tó bí mi lọ́mọ àmọ́ nǹkan táwọn fẹ́ ni ohun tí wọ́n wá bá mi sọ. Wípé kò ṣá wọn pa pé kò ṣá wọn pa. Wípé ilé Oṣòdì tí mò ń gbé ní 31 Dáúdù nǹkan tó dọ̀ ẹ sọ. 31 Dáúdù street ní Oṣòdì Máfolúkù ibẹ̀ ló ń gbé. Bí mò ń gbé tẹ́lẹ̀. Bondadi ẹ̀ yìí olóògbé ìbò ni wọ́n kọ́lé sí tó ń gbé. Efun Senator Ìbíkúlò Amósùwé ní Ọlọ́ọ̀dá. Ní Ọlọ́ọ̀dá ní Tabo. Yes. Ok ní Ìjókòó Ọ̀tà àbí. Ìjókòó Sango Ọ̀tà nígbà. Ok Ìjókòó Sango Ọ̀tà. Ok. So ìjọ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n ní nǹkan táwọn sọ fún pé kí n ṣe fún àwọn yẹn pé mo gbọ́dọ̀ ṣe. Ìjà tó wáyé láàrin èmi àti wọn lẹ́yìn ìgbà tí tí mo bí ọ̀gẹ̀dẹ̀ yẹn tèmi àti ọjọ́ drag. Ọ̀gẹ̀dẹ̀ tó wà nínú compound. Tó wà nínú compound. Ìwọ gé o fẹ́ lọ tà kò fowó ẹ̀ jẹun. Kí n fowó yẹn jẹun kí n fi ra mi. Ok. Nígbà tí wọ́n wá bínú pé o ṣe máa gé ọ̀gẹ̀dẹ̀ yẹn. Èmi àti wọn wá drag pé ok ẹ kó owó tí mo fún yín yẹn ẹ kó mi fún mi. Ètò pé tẹ́lẹ̀ náà bá sọ pé mo gé ọ̀gẹ̀dẹ̀ yín èmi náà ṣàlówó lọ́wọ́ yín ẹ fún mi ní owó mi. Èmi àti wọn wá ń drag ẹ̀ wọ́n wá ní nǹkan tí àwọn wá bá mi táwọn ń sọ fún mi láti jọ́ ẹ̀ pé kí n ṣe fún àwọn kí àwọn kan fún àwọn fẹ́ kí n ṣe fún àwọn mo yẹ sáwọlé nìyẹn sáwọlé tí mo sáwọlé wọ́n tún wá bá mi lọ gbálẹ̀kùn mi. Ṣáwọn àbúrò ẹ ò sínú ilé ẹ ni sẹ́nìbọ̀dì nínú ilé mi. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ ńkọ́? Èmi àwọn àti màmá. Àwọn àbúrò ẹ̀ tó kù ńkọ́ bọ̀ náà wà? Wọ́n ti marry wọ́n wà nílé wọn. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ ńkọ́? Àwọn ẹ̀gbọ́n mi wà nílé wọn. So ìwọ nìkan ló ń gbé pẹ̀lú bàbá àti màmá? Bẹ́ẹ̀ni. So ìgbà tí inú bí ẹ pé o gé ọ̀gẹ̀dẹ̀ yẹn bó ṣe lọ mú bó ṣe ẹ̀yọ́ àbẹ̀ tí ní drag ẹ̀ bó ṣe mú àdá. Drag yẹn wọ́n wá bá mi ní ẹnu ọ̀nà. Ok. Pé ọtún gba ẹnu ọ̀nà torí passage ni incident yẹn ti ṣẹlẹ̀. Ok. So passage mi lọ mú àdá nìyẹn. Ok. Bó ṣe àdá yẹn o ti fi síbì kan tẹ́lẹ̀? Àdá yẹn mo fi gé ọ̀gẹ̀dẹ̀. O lọ fi gé ọ̀gẹ̀dẹ̀? Ọ̀dọ̀ mo ti yọ àdá mo fi gé ọ̀gẹ̀dẹ̀ mo ṣe gé ọ̀gẹ̀dẹ̀ yẹn ọjọ́ yẹn mo gé ọ̀gẹ̀dẹ̀. So àdá yẹn ló fi ṣá wọn pa láti orí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣá wọn títí tí ẹ̀mí fi bọ́ lára wọn. Káì ṣé o gbàdúrà kọ́ wọn náà ṣe báyìí fún ẹ? Rárá o mi ò gbàdúrà kọ́ wọn ṣe rẹ́ fún torí mi ò lè sọ fún wọn mi kó pa mí. Èmi ò mọ̀ ọkọ táwọn rí. Nǹkan tí bàbá àti yẹn kókó nǹkan tó bí ẹnu sìn ni pé 70,000 tó fún dádì ẹ tí wọ́n deny pé o fún àwọn nǹkan tó bí ọ̀rọ̀ báyìí ni àbí? A ti ń jàjà yẹn ti pẹ́. Lórí ọ̀rọ̀ owó yẹn? Lórí ọ̀rọ̀ owó yẹn mi ò ṣá wọn pa. Ok. A ti ń jàjà yẹn ti pẹ́ láti 2022 láti last year. Ló ti kówó yẹn fún wọn? Mo ti kówó yẹn fún wọn máa ń fi wọ́n lẹ̀ ní. Wípé o fẹ́ fi ṣe business ni o? Business O business wo ló fẹ́ ṣe? Àwọn bàtà
Bàtà, bàtà okay. yẹn kí n ra kí n fi sí ṣé àwọn bàtà tòkunbọ̀ àwọn bàtà àkúbè yẹn àwọn àkúbè yẹn kíkọ ra kí n fi sí ṣọ́ọ̀bù. bọ́lá ti máa ń tà yẹn. wọ́n máa ń tà ní Òṣòdì ní Arena. fẹ́ bá lọ rà ń bẹ̀. máa lọ rà níbẹ̀. ṣé o kọ́ṣẹ́ bàtà yẹn ni. kò sí pé fún kọ́ṣẹ́ tí bá débẹ̀ wọ́n máa ṣàlàyé bó ṣe ń ta bàtà máa rí ẹni tí ó ti ń tà tó máa ṣàlàyé fún mi. gbogbo nǹkan bẹ́ẹ̀ ló ti wà lọ́kàn mi sísọ ti ní pé kí wájú kò sílé láti ẹni mi àti wọn ọ̀rọ̀. ọmọ ìlú wo ló pé alẹ́ kan náà. ọmọ Ìgbò. apá Ìgbò ní Ìmọ̀. apá Ìgbò ní Ìmọ̀. ọmọ Oru West. Oru West local government. Oru. bẹ́ẹ̀ni. Oru West local government ní Imo state. bẹ́ẹ̀ni sir. bẹ́ẹ̀ ló ti wá. ó tún gbà ló ti dé sí Èkó. Èkó ló bí mi sí. ok Èkó náà bí ẹ sí. bẹ́ẹ̀ni sir. orúkọ ẹlẹ́kan sí. Ifeanyi Chukwu Matthew Ọ̀nàdíkẹ́. Agbọ́ládé Olúwaṣeun Oloburo of Africa lẹ́mí. arákùnrin rẹ̀ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá tí ó bí lọ́mọ. bàbá yìí ọmọ ọdún mọ́kànléní-ọgọ́rùn-ún that is 99 years going to 100 years. méje ń dáde ẹbí wa ní tọ̀ òun lọ ṣiṣẹ́ níbìkan ní company òun sì ṣe owó jọ ṣe gbogbo ẹ̀ òun wá kó owó yìí fún dáde òun pé kán bá òun kó pamọ́ pé tóun bá kúrò níbi company yìí o owó yìí òun wọ́n fi ṣe káràkátà òun mọ̀ ta bàtà ṣùgbọ́n tóun wá dé ilé tó wá ń béèrè owó òun pé dáde owó òun kọ́ bàbá wa pé o ò fún mi lówó o ò ṣe kinní kan àríyànjiyàn tó wà láàrin wọn àti bàbá ẹ̀ bàbá almost 100 years ló fà á tí Ifeanyi tó fún bàbá ẹ̀ tó ṣá wẹ́lẹ́ ó ní láti orí lòun ti bẹ̀rẹ̀ sí ní ṣá bàbá òun títí tí ẹ̀mí fi bọ́ lára wọn. kí wá ló fà á ìṣẹ̀lẹ̀ tíṣá bàbá ẹ̀ pa níjọ́ tí àwọn yìí gangan ni wípé nígbà tó ti padà sílé tóun béèrè owó yìí kò sówó lọ́wọ́ òun wá wò pé ọ̀gẹ̀dẹ̀ wà ní ẹ̀ǹkùlé tóun lè gé kóun ta kóun fi fowó ẹ̀ jẹun ọ̀gẹ̀dẹ̀ yìí lòun gé tí bàbá òun sọ pé ó ṣe máa gé ọ̀gẹ̀dẹ̀ láì sọ fún mi ní tó bí òun nìyẹn pé nígbà tí òun kó 70,000 fún yín pé òun fẹ́ fi ṣe business rí fún òun tún wá gé ọ̀gẹ̀dẹ̀ ẹ wá ní kó mọ́ ọ̀gẹ̀dẹ̀ ní tó fà tóun fi lọ mú àdá nìyẹn tóun fi ṣá bàbá òun ní àṣàpá títí tẹ̀mí fi bọ́ lára wọn. kí ló fẹ́ látọ̀dọ̀ gbọmọ Nàìjíríà Ifeanyi? wọ́n máa wò mí ràn tó wá jẹ́ pé oore tí mo ṣe fún wọn. fún dáàdì ẹ̀. fún dáàdì mi ní ibi. ok ọ̀rẹ́ pé o máa ń fún ọ lówó fi jẹun tẹ́lẹ̀ wọ́n fún ọ lówó dáadáa tẹ́lẹ̀ pé wọ́n fi wá nǹkan rà kán fi jẹun àbí. ohun tó ní kí n ṣe fún àwọn yìí ó ti pẹ́ tó ti sọ fún mi mo ti avoid wọn tó rẹ̀ mo ní avoid wọn but sí tó ti jẹ́ pé mo ti wá ṣe báyìí ó wá di wàhálà sí mi lọ́rùn. kí ló fẹ́? pé mo wá di apànìyàn báyìí sìn tó bá jẹ́ I don't know how to say it. But you don't feel sober. You don't feel. I feel sober. I feel sober because people are seeing it as if I did something bad. And of which you think that what you have done is not bad. It is what your daddy deserves. Decided for me to do for him. Okay.